ọgọ́rùn-ún. Olómi mi. Ọgọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún. Kábíyèsí á mú yín padà. Ilé yín ọ̀nà yín arójú aláyé. Àwọn ọmọ yín náà wá yàn wá yanjú ẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ náà ìyàwó tó dúró gbé máa pèsè fún yà. Ìyàwó tó ṣàpá. Ẹjọ́ onílù. Kábíyèsí ó ti rí yìí ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà bẹ́ẹ̀. Àwọn alágbèéká máa kú mẹ́rin ọ̀rọ̀. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà pọ̀pọ̀. Ọkùnrin ẹ̀bẹ̀ sí balẹ̀ o. Àwọn alálẹ̀ ń sọ fún yín pé ọdún tẹ ṣe lónìí inú ń dùn sí ọ. Bàbá tàṣẹ fún wọn. Ọ̀rọ̀ ta tó tàṣẹ fún wọn. Wọ́n ní kí n sọ fún yín pé gbogbo wa ká ṣe kí ni o? Ká ṣe wọ̀. Wọ́n ní kí n ṣe kí ni o? Lẹ́ẹ̀kan sí kí lọ́ní kẹ́ ṣe o. Lẹ́ẹ̀kan sí kí lọ́ní kẹ́ ṣe o. Àpàfin o. Ọmọkùnrin níta o. Ọmọkùnrin ṣe o. Ọkùnrin abalẹ̀ o. Ẹ̀yin máa ṣe ìrànà gbogbo. Ire àánú àti àlàáfíà àmàbáyé tó o. Ọdún Aláyèrè tá a ṣe lónìí tá a ṣe lọ́wọ́ yìí wọ́n pé àṣedàárọ̀ lánàá. Ẹ máa mi lọ́wọ́ adàfún o adàfún o adàfún o ìwé yìí ẹ̀yin náà ti rí pé ìlú ti ń fẹ̀ ọ̀rẹ́kọ̀ ìlú ti ń fẹ̀ sẹ́yìn ó sì ti fẹ̀rẹ̀ ní o. Yeah.
kápọ́dún náà dọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Pé a ní pẹ́ o, ẹ̀mí ni aṣojú ẹ̀mí ni. Ẹ̀sẹ̀ lára mẹ́rẹ̀. Lágbára Ọlọ́run ìlú òní dàrú kàfí. Àmì o, àṣẹ. Àwọn wa tó wà lẹ́yìn odi wọn ní gbógun wọn wá. Àmì àṣẹ. Tó wà sí náà ní kò ní pa wọ́n o. Láti ilé ìwọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ju ara wájú lọ. Àṣẹ́kùn bẹ́ẹ̀ o sì kò ní yí padà. Kábíyèsí mi tó gbàdúrà ilé yìí o. Kàní bá ti lọ bí òyìn kábíyèsí ibi àbá o. Ẹ ti bẹ́ẹ̀ ni wí. Àṣẹ́kùn o. Kò ní yí padà. Jésù Olúwa wa. Ọkùnrin mọ́ ọ̀gọ̀rọ̀ kó gbé dání tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń bọ́yá ọkùnrin kan orí kù ní ìjọ pátá rẹ̀. Ọmọ ibi ń gbé dání. Báwo ni ó dá ìlú tó ń bá lọ pátá ìlú lò? Àbí mi. Àwọn alákòó rẹ̀ ní gbé dání. Ṣé òun lọ já àrà rẹ̀ lọ́jà méjì? Wọ́n bẹ̀ lápá lọ́jà àrà. Vamos!